أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير الحمد لله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tó ṣe wá ní olùgbàgbọ́ òdodo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ̀yin olùjọ́sìn fún Ọlọ́run Ọlọ́run sọ nínú Al-Qur'an wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Eléyìí tí a fẹ́ ṣe yìí ó ní a fẹ́ kọ́ra wa bí a ti máa ṣe àlùwàlá ní láti dáhùn gbogbo àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń béèrè lọ́wọ́ wa. Nínú àwọn nǹkan tí a ṣe a kọ́ra wa bá ti máa ṣe àlùwàlá. Lẹ́yìn eléyìí a tún kọ́ra wa bá ti máa ń kírun fún gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Islam. Alhamdulillah, bí a ti máa ṣe àlùwàlá pín sí oríṣi méjì. À ń pè àlùwàlá kan ní tayammum, à ń pè àlùwàlá kan ní tayammum. Tayammum yẹn ni àlùwàlá oníyẹ̀pẹ̀. A ò ní yẹ̀pẹ̀ ń bí, ṣùgbọ́n in tó ṣe é sọ fún èèyàn ni. Bóyá a wà nírìn àjò, a wá omi àrómi, a wá omi kiri àrómi, àbí a wà lórí àìsàn, àwa Ọlọ́run ò fún wa lágbára àti lè lo omi. Irú àwọn èèyàn báyìí ni wọ́n aláwò láti ká ṣe tayammum. Tayammum ni àlùwàlá oníyẹ̀pẹ̀. A wá yẹ̀pẹ̀ níbi tó ti dáa, gbogbo ilé Ọlọ́run nílẹ̀ tó mọ́. A wá yẹ̀pẹ̀ tó dáa, èyí tó mọ́, yẹ̀pẹ̀ tó mọ́, a lè lo yẹ̀pẹ̀ odò, a lè lo yẹ̀pẹ̀ ibi tí a máa ń rìn, a lè lo yẹ̀pẹ̀ tó yẹ kó yá ibi tó a wà yẹn náà, kìkì òkúta kéékèèké ló wà bẹ́ẹ̀, a lè lo òun náà, a lè lo orí àpáta tí kìí ṣe pé a kùn lọ́dà. Àwọn ẹlẹ́kọ̀ọ́ kan tún láà lè lo ibi tí wọ́n tún kùn lọ́dà náà, ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù làwọn ibi tó jẹ́ pé wọ́n kùn lọ́dà. Náà tá bá wá fẹ́ ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀, ọwọ́ wa méjèèjì yìí á bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahi rahman rahim. Lẹ́ẹ̀kan sí bismillahi rahman rahim. A nílò láti ṣe mo fẹ́ olúwa wa mo dàníyàn láti, àníyàn yín inú ọkàn yín ló wà. Nílò láti ṣe nawaitu faridol wudu, nílò láti ṣe kankan. Àníyàn yẹn, àníyàn pé ẹ fẹ́ ṣàlùwàlá, òun náà ni wípé ẹ fẹ́ ṣe àlùwàlá, torí pé inú ọkàn ni àníyàn máa ń gbé. Náà ẹ bá fẹ́ ṣàlùwàlá oníyẹ̀pẹ̀, ẹ mú ọwọ́ yín méjèèjì, ẹ dà borí yẹ̀pẹ̀ náà, ẹ fi lórí yẹ̀pẹ̀, ẹ gbọ̀n ọwọ́ náà nù, ẹ gbọ̀n ọwọ́ yẹn nù báyìí, ẹ fọwọ́ yẹn gbọ̀nra wọn, ẹ wà mú ọwọ́ náà, ẹ fi ṣe ojú yín lọ lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ fi bọ́ ojú yín báyìí lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹlẹ́ẹ̀kejì, ẹ ó tún dá ọwọ́ yẹn padà sórí yẹ̀pẹ̀ yẹn, ẹ ó tún gbọ̀n án. Náà ẹ ó wà ká ọwọ́ yín báyìí, aṣọ yín báyìí, ẹ ó fi ọwọ́ yẹn, ẹ fọwọ́ yẹn wọ́ ọwọ́ yìí, ẹ fi wọ́ wálẹ̀. Ẹlẹ́ẹ̀kejì náà, ẹ tún fi ṣe kíni, ẹ tún fi wọ́ ọwọ́ ilé náà wálẹ̀. Ẹ sì parí àlùwàlá oníyẹ̀pẹ̀ yẹn, ẹ lọ máa kírun yín lọ. Ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé bóyá ẹ wà lórí àìsàn, ẹ lè fomi kanra. Bóyá ibi tẹ́ wà kò sáyè àti rí omi lò níbẹ̀, lára àwọn àyè tẹ́ ti lè lo àlùwàlá oníyẹ̀pẹ̀ rèé. Ṣùgbọ́n àlùwàlá olómi lélè tó jẹ́ pé òun ló common jù. Àlùwàlá olómi, àlùwàlá tí Ọlọ́run fẹ́ fi fọ̀ wá mọ́ náà ni. Àlùwàlá ìfọ̀mọ́ ni. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ọba wa, ọba tí ó mọ́ ni, kò sí nígbà kan tí ó dọ̀tí lọ́wọ́ wa. Náà báwo la ti wá máa ń ṣe àlùwàlá omi? Mo kọ́kọ́ fẹ́ kó lọ yé wa wípé a nílò láti bu omi tí ó pọ̀ púpọ̀ tá a bá ti rí omi kékeré nínú àgé wa, tàbí torí pé kódà Islam gan ò fààyè gbà ká máa lo omi nílòkulò. Náà
tàbí ká wá ike kan tó ṣe pẹrẹsẹ bóyá bí àwọn ike ìbomi a lè lò yẹn náà, kọ́ọ̀pù mumi a lè lò yẹn náà. So kò dídá kó jẹ́ pé nígbà tá a bá tó rí àgé látò kírun irọ́ o. Náà nígbà tá a bá wá rí bẹ́ẹ̀ a wà bu omi. Báwo láti wá bẹ̀rẹ̀? A ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim. Àgbé wa yẹn àbí ike wa yẹn a kọ́kọ́ fọ ọwọ́ wa tó ti dọ̀tí, a kọ́kọ́ fọ náà, a fọ ọwọ́ méjèèjì yìí, a fomi fọ̀, a kọ́kọ́ fomi fọ̀, ọwọ́ ni ó mọ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà a lè ti fọwọ́ họra, a lè ti fi fọ ibi tí ò yẹ, ibi tí ò mọ́. Nígbà tá a bá wá ṣe irú eléyìí, ẹ rí wípé yóò ti, nígbà tá a bá ti fọ ọwọ́ wa yìí yóò ti mú wa mọ́. A wá bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim. Lẹ́ẹ̀kan sí ẹ tuntun bọ́ o, bisimilahi rahman rahim. N ta fi bẹ̀rẹ̀ àlùwàlá wa nìyẹn. Tá a bá wá fẹ́ bẹ̀rẹ̀, a bu omi díẹ̀ sí ọwọ́ yìí, ọwọ́ ọ̀tún wa yìí, a fi fọ ọwọ́ wa báyìí. Àwọn eléèbó máa ń pè ní you run finger through the finger, run finger through the finger. Lẹ́ẹ̀kínní ni o, ẹ̀kínní ni ẹ̀mẹ́ta láàfọ ọwọ́ yìí o, ẹ̀mẹ́ta ni o. Ṣé ní mo ṣe ẹ̀ẹ̀kan sì ni mo sì ń ṣe lọ́wọ́ yìí o, ẹ ti rí báyìí. Torí kan fẹ́ ká achieve ni pé kí omi yẹn kó ran gbogbo àyè yìí. Náà a wà tún bu omi yẹn lẹ́ẹ̀kan sí i, a tún ṣe kí ni, a tún fi gbọ́ ọwọ́ yẹn, a fi fọwọ́ yẹn, a kọwọ́, a mọ̀ kọ́ bọnú ara wọn. A kàn ní ṣe bí lásán káwá lérò pàtí ṣàlùwàlá, a ní ṣe bẹ́ẹ̀ o. Náà a tún ṣe lẹ́ẹ̀kẹta sí i, a wà fi fọ gbogbo tó a fi clean ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣètìlí báyìí. Náà èyí tó tún wá tẹ̀lé òun náà lè fi fọ ẹnu. A ti fọ ọwọ́ yìí lẹ́ẹ̀mẹ́ta. Ẹlẹ́yìn tó tẹ̀lé òun náà lè fi fọ ẹnu. Omi púpọ̀ kọ́ lábù sílẹ̀ o, a bá ti bomi ẹ̀ báyìí tá a ti gbá. Ẹ wò ẹni bomi yẹn ti wà lẹ́nu nígbà yẹn o, ẹ wà kọ́wọ́ yìí. A tù omi yẹn, a ní gbé mú o, a tù sílẹ̀ lẹ́ẹ̀mí. A tù omi yẹn sílẹ̀ lẹ́ẹ̀. Àbí inú abọ́ tá a fi ń fọ bí mo ṣe ń ṣe yìí. Náà ohun tó ní, a tún bu omi lẹ́ẹ̀kan sí. A tún bu omi yẹn, a tún tú dà sí inú ike padà. Náà ẹlẹ́ẹ̀kẹta yẹn, a wà fi gbó ẹnu tá a ti fọwọ́ gbó ṣùkùṣùkù yẹn, a wà mú omi yẹn. Ṣé rí pé ẹ̀kíní ẹ̀kejì a fọwọ́ gbogbo ẹnu yẹn ni láti fi kó gbogbo ìdọ̀tí, bóyá ṣe jẹun tó ni àbá àti ẹ̀jẹ̀ àbí gbogbo ẹnu wa tó dọ̀tí. Náà a wà mú omi yẹn, a fi gbẹ́nu wa ṣùkùṣùkù, a fi gbó ṣùkùṣùkù, a tu omi yẹn sílẹ̀ lẹ̀. Àti fọwọ́ wa yìí lẹ́ẹ̀mẹ́ta, a ti fọ ẹnu wa lẹ́ẹ̀mẹ́ta, a fọ gbókọ̀rọ̀, a fọ lẹ́ẹ̀mẹ́ta. Náà èwo ló tún wá kù? Òun náà ní kíni? Bíbọ́ fífín imú wa. Fífín imú wa. Fífín imú ó ní ẹ̀kọ́ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa bu omi púpọ̀, wọ́n wá bù sí imú, wọ́n kì bọnú imú níbi pé omi ó wà pa wọn lórí. Kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹ wo omi bá ti ṣe imú nì. Ọwọ́ méjèèjì la fẹ́ fi fọ imú wa. Ọwọ́ méjèèjì àtàǹpàkò yìí àti ìlábẹ̀ yìí. Àwọn méjèèjì iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ṣe àlùwàlá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ rí i pé nígbà tá a bá débi tá a ti fẹ́ fọ etí wa, ẹ rí i pé àwọn méjèèjì tó ní iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀. Ọwọ́ méjèèjì àwọn gan-an níṣẹ́ kan nípa fífín imú wa lẹ́ẹ̀mẹ́ta. Ó ní ọwọ́ tó wet, á kí ọwọ́ yẹn bọ imú báyìí, á fi fọ ìdọ̀tí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la rìn kiri nínú àwọn àdúgbò tó ṣe pé à ń fa oríṣiríṣi nǹkan sí imú. Àlùwàlá tá à ń ṣe ní ẹ̀ẹ̀márùn lójúmọ́ yẹn, ó ní máa ń ràn wá lọ́wọ́ láti clean imú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń wẹ̀ gan, àìrántí àìtẹ̀sọ̀pá àti ẹ̀fẹ́ clean imú. Ṣùgbọ́n ìjọsìn fún Ọlọ́run ó rán wa létí pé àwọn ewu kan mà ti lè kó sínú imú yìí. So àwọn ìfọwọ́fọ inú imú wa jáde yẹn, òní yóò mú ìmọ́tótó wá sínú imú wa náà. Allahu Akbar. Náà lẹ́ẹ̀kejì sí, ẹ tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Náà ẹ tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ní jókòó mi yẹn níbi ẹ kàn ṣẹ́rí fífín imú yẹn, ẹ kàn ṣe pẹ̀lú pé kò sómi pọ̀ mẹ́, ẹ wà omi kékeré tó wá ẹ kàn
ẹ tún blow ẹ̀ jáde so yóò fi blow imú yẹn jáde kìí ṣe pé èèyàn ó blow ẹ̀ gbígbà pé èèyàn fẹ́ fọn kiri ìdọ̀tí jáde o ṣùgbọ́n yóò lè fi bọ́ ọwọ́ yẹn jáde nígbà tẹ́ ẹ bá tún fọ ọwọ́ yẹn lẹ́ẹ̀kan sí i yóò fi lè ṣe yóò fi lè fọ ẹ̀mẹ́ta ni a ṣe lè náà lẹ́yìn eléyìí ló wá kan ojú náà mọ̀ tó ń lẹ́kọ̀ọ́ ọ̀nà wo láti wá gbà tá a fi fọ ojú wa ẹ wò ó ẹ jẹ́ kí n yọ fìlà mi náà kí ó lè ṣe ká lè bá a rí dáadáa náà ẹ wo ojú wa yìí ṣé ẹ mọ̀ pé gbogbo tójú ti bẹ̀rẹ̀ ní ara ojú rẹ o ojú náà ní gbogbo bíbá yìí o abẹ́ bíbá ojú náà ní o gbogbo bí láòfọ̀ àtiwájú orí wa báyìí níbi tí irun yìí ti bẹ̀rẹ̀ yìí á fọ bẹ̀ náà mọ́ náà ẹ wá wò báyìí o náà á wà mú ojú wa àní bu omi púpọ̀ náà omi díẹ̀ yìí náà ti tó àṣà ṣé ọdún mú ìkọwọ́ bọ́dún ẹ̀yin tó bá tún wá ní irùngbọ̀n lọ́kùnrin náà àwọn náà kọwọ́ yẹn bọ inú irùngbọ̀n wọ́n fọwọ́ fọ inú gbọ̀n ẹ fọwọ́ gbó irùngbọ̀n yẹn dáadáa ṣùgbọ́n ẹ make sure pé torí ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n fẹ́ ṣàlùwàlá wọ́n máa bọ ojú báyìí wọ́n bọ ojú wọn báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n bọ ojú yìí báyìí so báyìí ni ọwọ́ méjèèjì la fi bọ ojú a fi fọ ojú yẹn a kọ ọwọ́ méjèèjì a máa fi fọ gbogbo iwájú ojú wa báyìí lẹ́ẹ̀kínní a tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ohun tún rèé a tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta náà a fi fọ ẹ̀rí ó ti dúró re nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin náà masha Allah ohun tún rèé o a wà fọwọ́ wa láti ibi àpàdé ibi ìgùnwọ́ a gbọ́dọ̀ máa fi ọwọ́ jẹ́ kí ọwọ́ kárí gbogbo rẹ̀ omi ó wà níbi apá ọ̀tún lọ́wọ́ ọ̀tún báyìí omi ó wà ṣàn wálẹ̀ báyìí náà ẹ tún wò báyìí yóò tún ṣàn wálẹ̀ á tún fomi yẹn á tún fi gbó dáadáa náà èyí tó tún tẹ̀lé òun náà tún rèé á tún ṣe ọwọ́ kejì náà bẹ́ẹ̀ torí ọwọ́ ọ̀tún láàbomi sí ọwọ́ ọ̀tún yẹn ni ó wà bá wa fọ ọwọ́ yẹn mọ́ dáadáa tónítóní náà masha Allah ṣe àtìrí báyìí náà lẹ́yìn ìgbà eléyìí olúwa kan ká fọ orí wa fífọ orí ẹ̀ẹ̀kan ṣoṣo ni o ṣùgbọ́n bá ṣe wá ṣeré ọwọ́ wa méjèèjì omi ó wà níbi ọwọ́ méjèèjì àti omi ti kàn wá ní ọwọ́ méjèèjì ṣe báyìí ó ní báyìí a wà mú ọwọ́ yẹn á fi fọ orí wa lọ ẹ̀yìn báyìí a wà tó fi dá padà wá síwájú bá a ti mọ fọ orí nìyẹn àwọn kan tó máa fẹ́ fọ orí pàápàá jùlọ àwọn obìnrin wọ́n kàn fọwọ́ ṣe báyìí wọ́n ṣe báyìí irọ́ kì í ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá mọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n níta àti sọ fúnra wa yìí ọwọ́ tó wẹ̀ẹ̀tì ẹ̀ nìkan bu omi púpọ̀ sọ́wọ́ ọwọ́ tó wẹ̀ẹ̀tì lẹ́ẹ̀fi ṣe orí yẹn lọ sẹ́yìn dẹ̀ fi ṣe kíni tó fi dá padà wá sí iwájú fi dá padà wá síwájú òun nìyẹn lẹ́yìn ìgbà yẹn ló wá kan etí wa ṣe rí etí wa ọwọ́ wa méjèèjì yóò kàn wẹ́ẹ̀tì díẹ̀ mo á sọ pé ọwọ́ eléyìí òun ó máa fọ inú bí yóò máa fọ inú yín ṣe wá rí ẹ̀yìn bíbá yìí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìdọ̀tí náà wà bí ọwọ́ eléyìí àtàǹpàkò yìí ó ní á kì í bọ ẹ̀yìn ìpínlẹ̀ yìí ẹ máa wo bí mo ṣe ń ṣe léyìí o ṣe tẹ̀lé ìkan ń fọ inú ilé ìkan ń fọ ìta náà ẹ̀ẹ̀kan náà láṣẹ wọn náà ẹlẹ́ẹ̀kejì ẹni pé bàbá fẹ́ ṣe méjèèjì at the same time ni bá a ṣe ń ṣe lè á ṣe báyìí ṣe tẹ̀lé báyìí ẹ wò mí ṣe tẹ̀lé ẹ̀yìn yìí eléyìí yóò máa fọ inú ilé eléyìí yóò máa fọ ẹ̀yìn kùlé bó ti rí nìyẹn ètò wa kẹ́yìn òun náà ni fífọ ẹsẹ̀ wa òun náà lẹ́kọ̀ọ́ kókósẹ̀ ni omi fífọ̀ máa dé kìí ṣe wípé tá a bá fẹ́ fọ ẹsẹ̀ a wà fọ dé ibi báyìí o a ní fọ lórúnkún o ibi kókósẹ̀ wa lomi òde tá a bá wá ń fọ ẹsẹ̀ náà a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tó kéré níbi apá àṣàlẹ̀ lọ báyìí ibi àwọn ìka ẹsẹ̀ a kọ́kọ́ fomi fọ gbogbo akọwọ́ bọnú àwọn ìka ẹsẹ̀ wa
náà torí àwọn ìdọ̀tí máa wà níbi ìka ẹsẹ̀ náà so Ọlọ́run fẹ́ ká ṣe ìmọ́tótó gbogbo àwọn abẹ ibi tá a ti wọ bàtà tí ìdọ̀tí ti wọ bẹ̀ náà wọ́n fẹ́ kí a fọ bẹ̀ títí ló fi lórí kókó kó ra kọjá kókósẹ̀ yẹ kó lè bá kọ́ńbà bíkóso lẹ́lòmíì kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ o kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ o yóò kọjá abẹ díẹ̀ kódà Ọlọ́run ti ṣe débi pé ibi tí irun ti bẹ̀rẹ̀ níbi ẹsẹ̀ wa ẹnu bẹ̀ tẹ́ bá wo bí ẹsẹ̀ tí Ọlọ́run dá fún wa yìí ẹ rí i pé láti ibi ẹsẹ̀ dé ìsàlẹ̀ kò sí irun bẹ̀ ṣùgbọ́n ibi kan wà níbi tó pé ibi tí ó súnmọ́ kókósẹ̀ yẹn ibẹ̀ gangan ibi tí irun yẹn ti dúró gẹ́gẹ́ bí iwájú orí wa níbàyí ẹ rí i pé ibi kan wà tí irun ti bẹ̀rẹ̀ ibi kan wà tí awọ ojú ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti kókósẹ̀ yẹn náà so ibẹ̀ là wà fọ̀ dé ibi kókósẹ̀ yẹn kó lè bá kọ́ bá ibi tí kókósẹ̀ wà á fọ̀ á kọ̀wọ́ bọ̀ á fọwọ́ wa á jẹ́ kí ẹsẹ̀ á máa fọwọ́ gbu ẹ̀yìn bíbà torí ìdọ̀tí máa ń pọ̀ ní bíbà á fọ̀ bẹ̀ á fọ̀ ẹ̀yìn ẹsẹ̀ wa báyìí á fọwọ́ gbó á fọ̀ náà bá a ṣe ṣe títí bí a ṣe tẹsẹ̀ kejì náà bẹ́ẹ̀ náà láti ṣe tẹsẹ̀ kejì náà á fọ̀ òun náà á bẹ̀rẹ̀ láti ẹnu bíbà lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ ẹsẹ̀ náà ẹ bá ti fọ̀ ẹ fọ̀ báyìí ẹ tún fọ̀ tí ó fi débi ẹ̀yìn náà yóò débi kókósẹ̀ yẹn ẹ fọ̀ gbogbo títí ẹ̀ náà alhamdulillah bí a ti ń ṣe àlùwàlá rè ṣùgbọ́n ká tún rọ̀ọ̀nù ẹ̀ ká tún sọ fún wa kó lè bá yé wa dáadáa náà àlùwàlá omi tó mọ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim á fọ ọwọ́ wa yìí á fọwọ́ bọra wọn lẹ́ẹ̀mẹ́ta náà á bu omi sí ẹnu wa á fọ kọwọ́ bọ̀ á fọ gbogbo kọ̀rẹ̀kẹ́ wa ká kó ìdọ̀tí ibẹ̀ jáde ká fọ̀ lẹ́ẹ̀mẹ́ta náà á fi imú wa lẹ́ẹ̀kíní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta náà lẹ́ẹ̀mẹ́ta láfi imú wa lẹ́yìn ìgbà náà a ó lọ bọ́ ojú wa ọwọ́ méjèèjì la fi ń bọ́ ojú kì í ṣọwọ́ kan o kì í dẹ̀ ṣe wájú bíbá gbogbo báyìí la fi bọ́ ojú wa a fi bọ́ ojú wa náà lẹ́yìn eléyìí ló wá kan ọwọ́ wa ní fífọ̀ a fọwọ́ wa báyìí a fọwọ́ gbó lẹ́ẹ̀kíní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta a fọwọ́ náà lẹ́ẹ̀mẹ́ta eléyìí náà a ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kíní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta lẹ́yìn ìgbà tá a bá ṣe lé tán a lọ bomi sí wa sọ orí wa a bomi sọ́wọ́ wa báyìí ọwọ́ méjì yóò wet yóò lómi nínú a fọwọ́ yẹn a fọwọ́ gborí wa lọ sẹ́yìn báyìí a wà dá padà síwájú padà a fà lọ sẹ́yìn a wà dá padà síwájú a fà lọ sẹ́yìn a dá padà lọ síwájú ẹ̀ẹ̀kan ṣoṣo nìyẹn èyí tó wá kàn yìí kó tó kàn tí ó tún wá kàn òun náà ni ọwọ́ wa méjèèjì yìí á fi eléyìí yóò máa fọ ìta eléyìí yóò máa fọ ẹ̀yìn etí yóò máa fọ ìdọ̀tí tó wà lẹ́yìn etí eléyìí yóò máa fọwọ́ gbogbo àwọn ìdọ̀tí tó ti sá pamọ́ síbí kó má bàa di àìsàn nínú etí wa lẹ́yìn ìgbà yẹn la wá fọ ẹsẹ̀ wa dé kókósẹ̀ àti parí àlùwàlá nìyẹn èyí tó kàn tá a máa kọ́ra wa lẹ́yìn eléyìí ẹ máa retí ẹ̀ òun náà ni bí a ti kírun masha allah assalamu alaikum wa rahmatullah.